Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Àwọn èèyàn kú lọ́tùn, àwọn èèyàn kú lósì. Boko Haram pa Mùsùlùmí, wọ́n pa Christian. Wọ́n pa Mùsùlùmí, wọ́n pa Christian, wọ́n pa ẹlẹ́bọ, wọ́n pa aláwo. Kò sí bébì kan ni wọ́n dúró lé lórí. Gbogbo ẹ̀sìn ni wọ́n pa. Tó bá di ọjọ́ iléyá, wọ́n á wá ìbànújẹ́. Kò sí nǹkan tí wọ́n ṣe operate náà iléyá tí ó lọ yìí. Yeah. Lamidi Oríyọmí welcome. Ju pé issue olóyè Sunday Igboho tó wà ní ilẹ̀ lọ. Ajayi Ogunlabi welcome. Nínú ọjọ́ tó máa operate lọ́jọ́ Christmas, ọjọ́ iléyá, ọjọ́ ìdùnnú àwọn èèyàn làwọn máa operate. Pé káwọn ṣáà bà ìdùnnú àwọn èèyàn jẹ́. Kọ́ ṣáà bà ìdùnnú àwọn èèyàn, nǹkan tí wọ́n wà fún nìyẹn. Alhamdulillah. Tẹ́lẹ̀ àwa Mùsùlùmí, èmi a máa sọ pé Boko Haram Mùsùlùmí ni wọ́n, ẹ lè sọ pé wọ́n ṣe ọ̀tọ̀ ní Mùsùlùmí òdodo. Láṣẹ ní mùkùnmí ní la ní Mùsùlùmí. Ṣégbà tí ẹ̀rí àfà tó ń ṣaṣẹ́wó, ẹ̀rí àfà tó ń ṣe ṣìnà, ṣe máa ní kò ń ṣe àfà ni. Àfà ni, kò ń ṣe àfà gidi, nǹkan tẹ́ máa sọ nìyẹn. Get Balógun Hafiz, get ẹ̀rí àfà tó ń wà burúkú. Wọ́n pé àwọn àfà kan pé kò ń ṣe àfà, ta ni kò ń ṣe àfà? Àfà ni, kò ń ṣe àfà gidi, kò tẹ̀lé tó lọ́wọ́ àti tànẹ́bì. Same tí tẹ́ bá yẹ pásítọ̀ náà tó ń ṣe ìranù. Pásítọ̀ yẹn náà kò lè yọ pé kò ń ṣe pásítọ̀ ni. Kò ń ṣe pásítọ̀ gidi lẹ́sọ̀. Bẹ́ẹ̀ ni. Tó nínú gbogbo nǹkan, á rí pàǹdà, á rí góòdì, á dẹ̀ rí lè tí ò dá. Bíbélì sọ pé púpọ̀ la pè díẹ̀ láì. Nínú díẹ̀ yẹn gan-an, á ti fún ní yàmàyàmá nù wọn. Wọ́n wá lọ àtáàkì ilé olóyè Sunday Igboho. Ẹ̀kíní kẹ́dẹ̀, ẹ̀kejì kẹ́dẹ̀. Àwa rí àwọn alágbára bí olóyè Sunday Igboho kí wọ́n dìde. Àrí àwọn alágbára bí olóyè Sunday Igboho kí wọ́n dìde. Ní ọ̀rọ̀ Kútọ̀nù yìí, ṣe é pé gbogbo mo ní fact lọ́wọ́. Èmi gan mọ̀ pé mo ní fact lọ́wọ́. Àwọn tó dẹ̀ mọ̀ pé mo ní fact lọ́wọ́. A mú àwọn alágbára tí wọ́n dìde sọ́rọ̀ olóyè Sunday Igboho. Ṣe é pé gbogbo ayé òde kódà tẹ́lẹ̀ mi bá ń ṣègbè fún wọn pé lágbájá kò lè dé mọ̀kàn máa ń wò ní báyìí. Bẹ́ẹ̀ ni, a mú àwọn tí wọ́n dìde. Ní yẹ kí n sọ pé next attack. Ẹ̀wọ̀n pé àṣírí Igboho ni wọ́n mú. Dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ lókè tó bá jábọ́. Àwọn kan máa sọ pé kò sí nǹkan tí ń bọ̀ lókè tí ló lè gbà. Irọ́ ni o. Wà láìtàláìwà tí òun bá jábọ́ wọn bí ẹlá ìyá ilẹ̀ mẹ́wàá kò lè gbà wọn. Ẹ̀yin tẹ́ rí di geography kan ni ẹ ṣàmọ́ owó ìtìlẹ̀ tí òun bá jábọ́ wọn bí ilẹ̀ dá ilẹ̀ ò lè gbà. Mẹ́tàlá ilẹ̀ kò lè gbà òun. Òun tóbi ju sánmọ̀, ó tóbi ju ayé àti sánmọ̀ lọ. Agbára Ọlọ́run, àṣẹ Ọlọ́run ló fi gbé òun síbí kan. Bẹ́ẹ̀ ni. Bàbá tèmi mo ti gbọ́ lẹ́nu bàbá mi ti pẹ́ ó sọ ọdún yẹn mi ṣe rántí wípé àwọn òyìnbó lọ sókè. Wọ́n dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè ẹ ṣeun ọ̀kẹ́ amúlùdùn. Ọmọ Ìlọrin náà kàn tó níbi Yorùbá. Abẹ́rẹ́ nǹkan báyìí ọmọ Ìlọrin kàn tó ọmọ sẹ́yìn àrífín. Now, wọ́n sọ fún mi pé sọ́mọ̀ tí wọ́n lọ ni wọ́n ti lọ kó àpólò wa. Èmi náà dẹ̀ padà kódà mo tún ní fídíò ẹ̀. Mo tún rí fídíò ẹ̀. Alhaji Saheed Òṣùpá ẹ ṣeun ẹ kú gbogbo ìgbà àtàwọn bẹ́ẹ̀
IBD dende gbogbo wọn bẹ́ẹ̀ but ẹ̀yin tẹ́ ẹ dìde ẹ̀yin tẹ́ ẹ dìde tẹ́wọ́n pé Ọlọ́run mú kò sẹ́ni tọ́lọ́run ò lè mú o ẹni tọ́lọ́run mú lè ní la mọ̀ àmọ́ ẹni tí ó kùn lọ́la tó lójoojúmọ́ lọ́lọ́run mú yàn ojoojúmọ́ lọ́lọ́run mú yàn Bọ́lá Ìwà Fatai ojoojúmọ́ lọ́lọ́run mú yàn ojoojúmọ́ lọ́lọ́run pààyàn ojoojúmọ́ lèyàn wá sáyé ojoojúmọ́ ní sókè kọlu àwọn èèyàn ojoojúmọ́ làwọn èèyàn lálàáfíà ó ń rotate ni èyí tẹ àwọn tábà máa wo Korea film tẹ bá wo Jumong bọ́ ṣe máa ń to information ogun báyìí bí náà ṣe máa ń to information ogun nìyẹn ráàdì báyìí ni wọ́n bẹ́lẹ̀ jà ó ń rotate ni kò sí ẹni tí ilé bá bá yọ ní dìtàn kò sẹ́ni yẹn pélé yẹn kàn ní deyàwó yẹn kò sí ó máa pẹ́ ju ra wọn lọ ni bẹ́ẹ̀ ni ó máa pẹ́ ju ara wọn lọ ni Ayami Rukayat Hamzat bàbá onínúure Sheikh Abdallah Esther Ọ̀kí mo rí mi reply ni mo rí ìgbà tí n bá ń reply òun nìkan nínú gbogbo ẹ̀yin tẹ́wà ń bí àkọ́kọ́ ní pé mi mú orí Ọlọ́run ni bẹ́ẹ̀ ni tí kí ló kọ́ mi ṣe fẹ́ fún ní name bọ̀ ẹ̀yin gbogbo ẹ̀yin tí mo ti ń bá wọlé tí mo bá ń reply òun nìkan tó yẹ pé ó ń takò nǹkan tí mo sọ á jẹ́ pé mi mú orí Ọlọ́run nínú èèyàn mélòó bẹ́ẹ̀ ni nínú èèyàn mélòó ni wọ́n máa reply òun nígbà táwọn kan nílà káyè tó wọ̀n nílà káyè ṣé gbogbo èèyàn ló gba ti Jésù ni ṣé gbogbo èèyàn ló gba tànẹ́bì ni wáyé tí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ tó máa sọ pé gbogbo èèyàn ló mú opinion kálukú ọ̀tọ̀ ni opinion tiẹ̀ ló ń sọ yẹn opinion tèmi ni mo ń sọ yẹn ẹni tó ní ká remain as one Nigeria makẹ́makẹ́ ni Ọlọ́run á bẹ̀ lọ́run kọ́ lọ́n jẹ́ kó kàn wọ́n náà ni Balógun Ìdòwú gẹ́tẹ̀ ìyá mi á bẹ̀ lọ́run kó kàn wọ́n náà ìwé ilé tó ń ṣẹlẹ̀ ní Ìgàngán yẹn á bẹ̀ lọ́run kó kàn ẹbí ẹ̀ ẹni tó bá sọ pé lè tà eléyìí kò kàn wọ́n kò humanity ni ò sí lára rẹ̀ màá ní kàwékẹ́ ok humanity ọ̀pọ̀lọpọ̀ Fúlàní dẹ̀ ló ń fi orúkọ Yorùbá open Facebook ọ̀pọ̀lọpọ̀ Fúlàní ọ̀pọ̀lọpọ̀ blogger náà obìnrin ló máa forúkọ ọkùnrin open Facebook táwọn aráabí ti gbéṣẹ́ fún Alhaji wa Musliudeen MC Oluomo Akínsànyà Alhaji Mustapha Sego Alhaji Hakeem Nokes Kúnlé Poli àti àwọn alágbára bẹ́ẹ̀ ẹ fura ẹ fura nǹkan tí wọ́n ṣe fún MC fún Olóyè Sunday Igboho wọ́n á ṣe mẹ́wàá ẹ̀ fún yín tẹ́ ẹ bá tètè gbá òkú tọ́ tí ọmọ ìyá yín tí nǹkan ṣẹlẹ̀ sí tí ọmọ ìyá yín ní Igboho ẹjọ́ ń jẹun ta ni bẹ́ẹ̀ ni ẹ̀yin Yorùbá lẹ́lẹ́ sọ pé alágbára ló ń jẹun ìta tá a bá tan alókùn MC alágbára ni àti gbogbo àwọn tá a dárúkọ yẹn náà kò ń ṣe lẹ́kọ̀ọ́ nìkan alágbára lọ́pọ̀lọpọ̀ yín ìjà tá a dẹ̀ ń jà yìí mo fẹ́ kẹ́ mọ̀ pé ìjà gbogbo wa ni ẹ wo ìgbà EndSARS Alhaji Musliudeen jáde MC jáde wọ́n sọ àwọn kan tí wọ́n dẹ̀ ṣe pé tó bá jẹ́ pé àdàbí
mo sọ̀rọ̀ kan nígbà tí issue tún ṣẹlẹ̀ láìpẹ́ yìí láàrin MC àti Ìgbòho. Mo ní kí MC jáde kí wọ́n ṣe just 1 to 2 minutes video pé àwọn ò ní kí Ìgbòho má wá sí kòkó kún àwọn kọ́lá àwọn lè kó torí alágbára bí kan ọ̀lẹ́bí kan ní ọdún èmi ò gbà pé MC ní kọ́ máa ṣe kò lẹ́tí ẹgbẹ́ mo sọ́ngbà yẹn kódà àwọn kan àtàkì opinion kálukú ni kí ló ṣẹlẹ̀ opinion oníkálukú òun ni ṣé ọ̀mí mi gbà pé MC sọ bẹ́ẹ̀ mi gbà pé MC sọ pé kó má wá sí Èkó. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.